أصابه الغرور وقضى بالطريق ذات يوم once upon a time ذات يوم lọ́jọ́ kan كان أحد الأغنياء ìkánú àwọn ọlọ́lá olówó ọlọ́rọ̀ يسير في الطريق ìlọ lójú ọ̀nà ìjọ kan متباهيا ومتفاخرا بنفسه lẹ́ni tí ṣe yànga ní sì ń ṣe fáàrí ìrìnrìn fáàrí ta ló lè rìn fáàrí fún wa ta ló mọ̀ ní fún ọ̀nà ọ̀yá rìn fáàrí ọ̀yá ọ̀pọ̀lọpọ̀ tí ó ti gbèsè bí olówó wá rí ومتباخرا بنفسه olówó yìí ìrìn lọ mútàbáhíyà wà mútàbáhíyà bídàfí ìrìnrìn fáàrí ìrìnrìn akọ ìrìnrìn pé ta ló túnkù lẹ́yìn wa وهو يرتدي ثيابا جميلا وهو يرتدي ثيابا جميلا aṣọ tó wọ̀ aṣọ tó rẹwà tó yáyì ó wọ gíní wáìtì tí wọ́n ti sítáàṣì rẹ̀ tó gẹ̀ أثناء سيره láàrin ìgbà tí ń rìn lọ lójú ọ̀nà رأى رجلا فقيرا ó wá rí rọ̀hárọ̀ jùlẹ́ فقيرا ó wá rí arákùnrin kan tóhun jẹ́ tálíkà ọlọ́run kò ní nǹkankan tálíkà tálábolo ní يمشي مسرعا tálíkà yìí wá rìn bọ̀ wá kò sì rí lẹ́ni tí ń rìn kámákámá ṣẹ́rí pé ìrìn ti di méjì ìrìn ẹni tí ń ṣe fáàrí pé àwa ni àti ìrìn tálíkà ìrìn olówó sì yàtọ̀ sí ìrìn tálíkà وهو يحمل خصمة من الحطب على ظهره gẹ́gẹ́ bí tálíkà ọlọ́run kí ń dàárù ni ọ wá gbé igi tó lọ lè ṣẹ́ igi yìí pọ̀ ó gbé sẹ́yìn ìrìn lọ bí ìgbà tí èèyàn bá ru àpò ẹ̀wà lọ́jà Agége وينادي بأعلى صوته بأعلى صوته tálíkà ọlọ́run yìí tí wọ́n ń pariwo bí akádàsọ òtí yìí pẹ̀lú ohun òkè kí ni wí أبصر الطريق ẹ̀yà àgbò lọ́nà fún mi ẹgbẹ́ tó rú àpò ẹ̀wà àgbò ni ó mọ̀ wí jábára àyà ẹkú lọ́nà وكررها أبصر الطريق أبصر الطريق وكررها أكثر من مرة aláàrùn tó jẹ́ tálíkà yìí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀yàgò wọ́n kàn rárá أكثر من مرة iye ìgbà tó fi wí ẹ̀yàgò ó pọ̀ ju tí yẹn lè kà lọ. فبدأ الناس يوسعون الطريق لهذا الحطاب àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní fi àdálẹ̀ fún aṣẹ́gidà yìí aláàrùn yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní yàgò fún. لكن الرجل الغني ẹ̀rí bàbá olówó أصاب الذي يسير في الطريق متباهيا ومتفاخرا بنفسه
أصابه الغرور ó gbà tẹ̀jẹ̀. وقف في طريقه يتكبر دون أن يفسح له. aláàrùn tó rú jí ń bọ̀ àbólówó ń bọ̀ ó wá wò pé èmi kọ́ ni màá yà fún ẹ ìwọ ni wàá yà fún ẹ. ó gbà tẹ̀jẹ̀ ó ríra rẹ̀ pé èmi ó yà kúrò lọ́nà fún wọn wọ́n ní tó wá nígbà bí ó pò níbi tó mọ bá màlúù ṣáájú. màlúù bọ̀ wá ní pé wàá yà dàgbà báyìí. فكان أن اصطدم الفلاح به. اصطدم استدام السيارة متى عسير واصطدم الفلاح به ببتي يجر الجني. ثم ذهب إلى القاضي ليشكو الرجل الفقير. kí adájọ́ kó fọwọ́ òfin mú tálíkà tó kọlù dájọ́ ìyá. سأل القاضي الرجل الفقير. adájọ́ wá ń bi tálíkà yìí ó jẹ́ aṣẹ́ ìbìtà yìí adájọ́ bí léèrè pé. لماذا لم تفسح الطريق. kí ló dé tó yàgò fún bàbá olówó yìí gbà sí pọ̀ wá àbí pé ní tó sọ fún wọn pé tọ̀ ẹ yàgò lọ́dẹ mo fẹ́ kọjá lọ́dún wá kọ. فلم يرد عليه. ẹnu ká ní kò fi bẹ̀rẹ̀ láti tí mo fi lọ bí ẹ̀. bẹ́ẹ̀ dẹ̀ ní tálíkà yìí bí adájọ́ ti ń bí lọ́rọ̀ tálíkà yóò sọ̀rọ̀ nígbà wo adájọ́ báyìí ẹ máa wo ọ̀nà tó gbà tó àti bàbá olówó. adájọ́ ń fi tálíkà pé èé ṣe tó pàṣọ bàbá yìí ya kí ló dé tó ní kó kú lọ́nà fún ọ kò kọjá wọ́n ti fi tálíkà fún ọ̀nà bẹ́ẹ̀ ní báyìí. kò fèsì rárá. lọ́dí balẹ̀ kọ́ọ́dí. adájọ́ náà bá bínú. wọ́pọ̀ lẹ́yìn gẹ̀ẹ́nì. kí wọ́n ń sọ fún bàbá olówó pé. كيف تقاضي رجلا لا يتكلم. kí ló dé tó gbé odi wá sí ẹjọ́? ilé-ẹjọ́ ti gbé odi gbé odi wá sí ẹjọ́. فطالب بأن ينبهك في المرة الأخرى. nígbà tó ti gbé odi ni ó wá ẹ̀sìpẹ́ẹ̀tì kó sọ fún ẹ pé mo yàgò lọ́nà ilé yóò lè sọ̀rọ̀ kò gbọ́rọ̀. قال الغني. àbúlọ́wọ́ bá sọ pé. إنه يتكلم يا سيدي. my lord olúwa mi ó ń díbọ́ ni o ó lè sọ̀rọ̀ ó sọ̀rọ̀. فقد كان ينادي بأعلى صوته يفسح الطريق. gbogbo ọtí pariwo pé ẹ kú lọ́nà ẹ kú lọ́nà ẹ kú lọ́nà. الطريق يفسح الطريق. gbogbo ọtí pariwo ẹ̀yàgò ṣé ẹni mo ti dájọ́ fún ẹ. قال القاضي. adájọ́ bá ń sọ pé. إذا فأنت من يستحق العقاب. tó bá níbẹ̀ ìwọ ló yẹ ká fìyà jẹ. àti ojú ẹ̀ gbọ́. ìgbà tó gbọ́ pílẹ́tò kò lọ́nà. fún ara rẹ̀ ẹ wo ọ̀nà ẹ wo bí tálíkà yẹn ṣe kú. wọ́n bí ọ̀rọ̀ lọ́wọ́ tálíkà kò fèsì. alájọ wọn bínú pé odi ló gbé wàrà odi kọ́ ó lè sọ̀rọ̀ kódà kó gbọ́ sí pariwo ẹ kú lọ́nà. إذا فأنت من يستحق العقاب لما ادعيته. ìwọ ló jẹ ká sọ sẹ́wọ̀n ìwọ ló jẹ ká fìyà jẹ orí kó sọ fún ẹ kó kúrò wọ lọ ṣáájú. الرجل الفقير قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب كل مختال فخور. إن الله لا يحب كل
méjèèjì náà oníyànga ni wọ́n. Al-Muqtalu alladhi yaftakhiru bi fi'lihi, ẹni tí ń fi iṣẹ́ tó ṣe báyìí tó ṣe ìjọba ìgbòdì tí wọ́n tí ní ìjọba yìí ṣe láyé tí wọ́n tí ṣe báyìí kí iṣẹ́ ló tí ṣe báyìí. Al-Fakhuru alladhi yaftakhiru bi qawli, ìwú ẹ̀ bá wù wọ́n kéré sí wa náà bá wù wọ́n wọlé kéwù. Àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ọgbà àríjáde lẹ́nu ìwọ̀n bá wù. Àwọn tó bí ẹgbẹ́ òní tó ti wà. Àwọn àgbàkan ti dájú ẹlẹgbẹ́. Àwọn àti dájú ẹ. Báwo bá sọ̀rọ̀ sí ẹ? Ọmọ tó jẹ́ ọ̀rọ̀ lè ní wá. وعن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما تعظم في نفسه أو اختال في مشيته لقي الله وهو عليه غضبان. صلى الله عليه وسلم. من تعظم في نفسه. Ẹni tó bá bíra rẹ̀ torí tó wù lòun tó bá yìí àádọ́nà bí náà. Kódà ó ti lòun kọ́lọ́wọ́ bá kí ọ tó. Má ṣe yẹn gba sáwọn tọ́lọ́wọ́ bá ò tí ì kẹ́. Wọ́n ní kéèyàn jókòó tiẹ̀ oníláyé ilé ìbá òwe gbèsèlé. A máa bí ọlọ́wọ́ bá nù. Àwọn ìṣètàlá fi mi ṣe àtìlẹ́yìn. Tọ́ ọ bá fẹ́ rìn, wọ́n ní àárín àgbàbí ẹni ẹ̀gbẹ́ dùn. Ẹgbẹ́ òsì dùn. Wàá rí mi pa. Àtọ̀ ní bí ó ṣe rí. Bàbá ńlá bàbá wọn ni ọ̀fẹ́ kí. Ó rí mi pa. Òwe kọ́ yẹ̀ òwe bí ẹ. Àwọn ìṣètàlá fi mi ṣe àtìlẹ́yìn. Àbí ẹlòmíì apá òdùnfà. Ibi akọ apàrẹ́ sí bẹ̀rẹ̀. Lẹ́bí àwọn ọ̀la. Bá tó ń ṣe bẹ́ẹ̀ nínú tó bí ọlọ́wọ́ bá jù pé wọ́n lè ní opportunity olókè. Àwọn kan wá ń bẹ ẹjọ́ kàwé ni. Àbọ́lọ́wọ́ fún àwọn ní opportunity tí wọ́n lókè. Inú ọ̀nà tó lè gbà wálẹ̀ ní tó gbà ní kọ́lọ́wọ́ bá ló gbé ẹsẹ̀ kó máa wá lò wọ́n lókè wọ́n lókè.